بسم الله الرحمن الرحيم إله مع الله سلام kò sí ọba míì tó lè ṣe إله مع الله sẹ́lómi tó wà pẹ̀lú òun ni qalilan ma tadhakkarun ìrántí díẹ̀ lẹ́ni táwọn èèyàn lẹ́fìn rántí ń bẹ̀ kò sí ọba kan ni wọ́n ti wá wà nù uslubu ọlọ́run láti fi hàn wá wípé òun lọ́lọ́run lágbára àtẹ̀yí tí ó máa tọ́ka lórí pé al-wahdani pé ẹyọ lòun táwọn bá pé méjì ni la dhahaba kullu ilahin bima khalaq kálukú ni yóò dijọ́ kan kálukú pin ní pé múṣí àti ẹ kémi náà múṣí àtẹ̀mí ọ̀dà èmi mo dá eléyìí ìwọ kọ́ ló dá yìí tọ́wọ́ pé ọlọ́run pé méjì ó pé mẹ́ta ni ajá sí pé ọ̀tọ̀ lèyí tó dá sánmà ọ̀tọ̀ lèyí tó dálẹ̀ ọ̀tọ̀ lèyí tó dá èèyàn ọ̀tọ̀ lèyí tó la dhahaba kullu ilahin bima khalaq gbogbo kálukú ni ọba mú ọba dídọ́ kan tí kan bá ní ọ̀yà mo fẹ́ rọ̀jò tí kejì nínú àsìkò òjò tí tó yóò padà dìjà kálukú ó padà rí pé lẹ́yìn yẹn yóò máa wá di pé tọ́sùl àbí tọ́sùl tọ́sùl of power òun náà fẹ́ ascertain power rẹ̀ àbí ẹnìkejì náà fẹ́ ascertain authority rẹ̀ wọ́n ti wá wà nínú ètò ọlọ́run tó wá ń bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó fi tọ́ka fún wa wípé ọlọ́run ọba náà ọba ọ̀kan ṣoṣo ni yóò sì fi tọ́ka lórí al-qudra agbára rẹ̀ tí ẹnikẹ́ni ò lè bá pín tẹ́nikẹ́ni ò sì lè bá ṣe ìfàǹfà lórí ẹ̀ in kullun la ati rahman abda kálukú wa ẹ̀dá ni wa ìbádọ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ni gbogbo ara padà wá bá abdan lẹ́rú ẹ ṣe pé ó pàṣẹ fún wa ni ẹni tó ní a máa ṣe àbí tí ó máa ṣe wá òun náà ló ní nígbà tá a mọ̀ gbà tí à ń yí padà tó fi dẹ́da wa lọ́wọ́ a ní ẹ̀ṣà kan lọ́dọ̀ tiẹ̀ wípé bẹ́ẹ̀ mi ṣe ṣàtẹ̀mí nìyí báyìí mo ṣe fẹ́ kó máa rí bọ́lọ̀ ń bá ti fẹ́ kó rí òun ni ó rí ó máa wá sìn ó máa wá bẹ̀ gbogbo ohun tí ń bẹ ní sánmà àti tó ń bẹ ńlẹ̀ ilà àti rahman àfi kí gbogbo wọn kí wọn á bọ́lọ̀ ń lẹ́rú òun ni wọn máa tọ́ka sórí wàhdání ìjọkan rẹ̀ àwọn tó dá wa ńjọ́ tí àmọ́ ipáyé kan ń bẹ kò sẹ́nìkan tó máa ń pé bí kan ń bẹ kó tó dá wa òun ló dá yé òun ló dá wa ló fi wá síbẹ̀ ńjọ́ tó ń dá wa ìpele tó là ń kọjá yìí tó bá ṣe wá ní ẹni tí ò gbọ́rọ̀ tó lóun fetí síbẹ̀ ìpè kó máa gbọ́rọ̀ ó sì ṣe àṣẹmí àǹbọ̀síra àárín rẹ̀ tó bá fi síbẹ̀ tá a gbọ́ nǹkan kan kí ló fẹ́ ṣe fún tó bá fojú síbẹ̀ tí ò rí nǹkan kan kí ló fẹ́ ṣe fún tó bá fi ọkàn síbẹ̀ tí ò lè ronú ò lè dá nǹkan kan mọ̀ kí ló fẹ́ ṣe ó wá ṣe gbogbo eléyìí torí pé a ti kọ́kọ́ wà ní jamadan thumma sirna mutaharrikan àtọ́ àdẹni tí ó ń lè yíra padà taharuku ni à ń yíra ní padà díẹ̀ à ń yíra a ti wà ní àbùkámù a lè sọ̀rọ̀ ó ṣe wá ní tẹ́kọ̀n à ń sọ̀rọ̀ a ti wà ní asọ́m a gbọ́ nǹkankan a lè gbọ́ nǹkankan faja'alana sami'an ó fetí síbẹ̀ pé a máa gbọ́rọ̀ gbogbo yìí tó ń ṣe yìí ọlá ni tó fi ń tọ́ka lórí yìí pé òun nìkan náà ni ọlọ́run ọ̀hún inú methodology rẹ̀ inú òṣùlùbù rẹ̀ tí fi gbà sọ̀rọ̀ kò síbi tó ti sọ̀rọ̀ èèyàn ẹni tí ó fi tẹ̀lé tí máa fi tẹ̀lé ọ̀rọ̀ sánmà àtìlẹ̀ ni
Allahu akbar. tó bá ti sọ̀rọ̀ èèyàn tán yìí pé bẹ́ẹ̀ ti rí rè yóò ṣe rọ́bùtù ní papọ̀ mọ́ ọ̀rọ̀ sánmà níbi àyà yìí ó sọ ìpìlẹ̀ ó wá so papọ̀ mọ́ pé bẹ́ẹ̀ ti pilẹ̀ nì ẹ̀ tún padà wá kú ẹ̀ tún ní sí mọ́ òun lòun lágbára àti dá yín òun tó ń dá yín ni lòun dá yín nígbà tó ń bá dá yín tán òun ó tún pa yín ẹ̀ tún ní sí mọ́ àìní sí mọ́ nì ni ó máa tọ́ka wípé òun ni tó ní agbára tó sì jóun nìkan ni ò ní kú. Allahu akbar. so ikú ni òun ni kò máa jẹ́ pé ibi tá a mọ̀nù ni agbára wa òun ni ó sì máa tọ́ka wípé ẹnìkan ló dá wa. Allahu akbar. ó ní thumma innakum lamayituna nígbà tó ti sọ gbogbo àyà yìí tó ti débi fatabarakallahu ahsanul khaliqin òun exercise power àwọn tóun fi dá yín òun sì ya fọ́tò yín bóun ti fẹ́ ta ló wá lò dẹ́dá tó bá ní òun ni badi'us samawati wal ard òun lòun pilẹ̀ dídá yín láti bí kò sí nǹkan kan òun sì pilẹ̀ dídá sánmà láì kò ní irú kan ṣáájú. idha qada amran bọ́n bá ti fẹ́ nǹkan kan innama yaqulu lahu kun fayakun yóò kàn pé máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni ìrádà rẹ̀ ni ó fi ya fọ́tò wípé bí n ti fẹ́ kó ríre ó sì ti ya fọ́tò wa ó sì taswiru wa fa ahsana taswir ó ya fọ́tò ni ó ya dáadáa. فأحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين. ó ń bẹ̀rẹ̀ ẹ̀dá láti bí yẹ̀pẹ̀ láti bí ẹrọ̀fọ̀ ẹ̀ tún wá kú ẹ̀ ní símọ́. tó yà pé ikú ni ló ń tọ́ka wípé ẹ wá ní ayé tẹ ẹ wá ẹ kàn wá síbẹ̀ fúngbà díẹ̀ ìgbà díẹ̀ tẹ ẹ wá ní ẹ tún padà kúrò ńbẹ̀ ẹ wà á ṣiṣẹ́ tá a fẹ́ fi san yín lẹ́san nígbà tó ti dá àlìjẹ́nnà ó dá àlìjẹ́nnà ó sì dáná bẹ́ẹ̀ bá ti kà á nínú hadith bẹ̀rẹ̀ súra yìí pé alábi ọlọ́run dá jannatu adnin biyadihi òfin lábínà kan labina min lulu labna min khadra labnatun bayda labna gbogbo pele tó fi sí ni tó wá ní ká aljanna ní sọ̀rọ̀ torí ta ló ṣe dá torí àwa mùmíní torí mùmíní ni tí yẹn ní qad aflaha almu'minun tó ń bá dá aljanna àwọn tí ò ní gba tòun náà àmọ́ àwọn tí ó kọ̀ tòun tó ń bá lọ sáyé òun ó dáná fún wọn ó wá dá aljanna ó dáná kalẹ̀. الجنة تدعني للمؤمنين المتقين الصادقين أواني واني الجنة وللأشرار الطالحين الفجار الكفار أواني واني wọn náà ló dá bó ti wù ú ló fẹ́ ṣe ó sì ti dá wọn tí ó la àlìjẹ́nà ó ti dá iṣẹ́ tí ó rọrùn fún wọn láti wà àlìjẹ́nà náà ó ti dá mọ́ wọn lára àwọn tó sì dá láti inú tí wọ́n wọnú náà ó ti dá èyí tó rọrùn fún un náà lára tí ó rọrùn fún wọn láti ṣiṣẹ́ náà tó fún ọlọ́run náà tó ń dá ẹ̀dá pé subhanallah subhanallah alladhi khalaqa fasawwa mímọ́ ẹ̀ tó dá ẹ̀dá tó sì ṣe ẹ̀dá náà ní dídá tó ṣe ní ogún régé ó dá ojú ẹ̀ ogún ó dá ìdúró rẹ̀ ogún ó dá gbogbo rẹ̀ ogún régé subhanallah alladhi qaddara fahada òun ló pè bùbù nǹkan fún rẹ̀ ó ṣe tẹ̀kídírù rẹ̀ pé ìwọ kò rí báyìí ó ní kí ẹni tí ó kúrú ẹni tí ó ga ẹni tí ó sanra ẹni tí ó wẹ̀ qaddara kulla shay'in òun ló ṣe tẹ̀kídírù rẹ̀ ó sì fi ọjọ́ sí ẹni tí ẹnìkọ̀ọ̀kan ó lò fáhàdá ó tún fọ̀nà mọ́ kálukú
olùfọ̀nà mọ ẹni tó mọ̀nà ẹni tó mọ̀nà ọ̀ṣàdédé mọ̀nà bí ọba fọ̀nà mọ́. wa subhana alladhi khalaqa min nutfatin idhan tumna. mímọ́ tó dá ẹ̀dá látara omi tó ń yọ látara nutfa ó sì ṣàwá rẹ̀ wa khalaqa adh-dhakara wal-untha ó tún wá dá akọ ó dá abo ó ní tó fẹ́ lò lára dídá alákọ̀ọ́lábo ni wípé ká lè máa pọ̀ sí ká lè máa bímọ sí kó jẹ́ ọ̀nà tí a fi máa tẹ́dọ̀ ó máa fi pọ̀ sí. ẹgbà tó lọ́run ṣe léyìí wọ́n ní innakum lamayyituna. thumma innakum ba'da dhalika lamayyitun. thumma innakum ba'da dhalika lamayyituna. lẹ́yìn gbogbo èyí tá a wí tá a dá yín summa nukhrijukum tiflan thumma litablughu ashuddakum wa minkum man yutawaffa wa minkum man yuraddu ila arzalil umuri likay la ya'lama min ba'di ilmin shay'an wa tara al-arda hamidatan fa idha anzalna 'alayha al-ma'a ihtazzat wa rabat وأنبتت من كل زوج بهيج. لتتدعين ثم نخرجكم طفلا amúyíjáde lọ́mọ òpónlò ثم لتبلغوا أشدكم. lẹ́yìn náà àwa náà láàdá yín lágbà títí tẹ́ fi di wò ń parí. ومنكم من يتوفى. bẹ́ẹ̀nu yín man yutawaffa ẹni tá a pa ní kékeré yóò ní dàgbà. wa minkum man yuraddu ila arzalil umuri likay la ya'lama min ba'di ilmin shay'an. ẹsẹ̀ ń bẹ nínú yín ẹni tá a padà ní ó dàgbà látara dídàgbà rẹ̀ á wàá sọ ọ́ di ọmọdé padà. لكي لا يعلم من بعد علم شيئا. lẹ́yìn gbogbo tó ti mọ̀ nìkan á tún ní dán kankan mọ̀mọ́. وترى الأرض هامدة. bẹ́ẹ̀ tí rínú ni kò sí yàtọ̀ yín pẹ̀lú kókó àti nǹkan ta àtẹwé àti igi àti gbogbo ẹ̀. وترى الأرض هامدة. kò sí yàtọ̀ yín pẹ̀lú ilẹ̀ tó ti kú. فإذا أنزلنا عليها الماء اهتزت. inú omi láti dá yín nǹkan oṣù obìnrin àwọn ẹyin ibẹ̀ tó bá yè fúrúrú tó bá lọ sákùlù rẹ̀ tí ó bá padà yóò di ẹ̀jẹ̀ tí yóò ti kú yóò di ẹ̀jẹ̀ yóò wá jáde. tọ́ba jáde yóò fààyè lẹ̀ kí èyí tó ti kú ni lẹ́yìn ìgbà tí ó bá tún ovulate kó tún sọjí padà kí ẹyin kó tún padà. so ìyàtọ̀ yín bó ti rí ni bẹ́ẹ̀ ni ẹ wòye sí ilẹ̀ ẹlẹ̀ tarala arda hamidatan ó rí i pé ilẹ̀ ti kú. فإذا أنزلنا عليها الماء. bàbá wa sọ omi kalẹ̀ láti sánmà sí orí ilẹ̀ náà. اهتزت. àwa gbọ́n pẹ̀pẹ̀ àfọ̀. وربت. àwa rọ̀ bẹ̀jẹ̀bẹ̀jẹ̀. وأنبتت من كل زوج بهيج. yóò fi wá wo zawjan bahijin àwọn irúgbìn tí ó ṣojú lọ́yìn. àwọn irúgbìn tó bá yọ báyìí yóò tutù múnumúnumúnu bẹ́ẹ̀ náà ti rí nù. níjọ́ tí wọ́n bí kálukú ọmọ òpó ńlò yóò tutù mímímímímímí. yóò wá bẹ̀rẹ̀ sí dàgbà yóò bẹ̀rẹ̀ sí dàgbà tó bá dàgbà bó ti ń dàgbà nì bẹ́ẹ̀ ni ìtutù ni ó máa kúrò lójú ẹ̀. ọba tí wàá dàgbà débi kan gbogbo òtútù ni ojú àgbà ó wàá débẹ̀ ojú ọmọdé ó kúrò
gbogbo awọ rẹ̀ tí ó dán tó tutù tó lẹ̀ tó ṣe kínní yóò wá tún wá bẹ̀rẹ̀ sí í hun jọ. Gbogbo ojú tó ń dán ni yóò wá hun jọ yóò súnkì. Bẹ́ẹ̀ náà ni irúgbìn. وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق. èyí ni náà ló ń tọ́ka sí pé Ọlọ́run ọba ni ọba òdodo ni. وأنه يحيي الموتى. òun náà ni ó tún padà jí yín gbà tó ti pa yín tán. وأنه على كل شيء قدير. ọba náà lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan tó dá. nǹkan tó dá ò lè lágbára lórí òun. òun ló dá òun ló mọ̀ ìpìlẹ̀ rẹ̀ ló mọ̀ bó ti bẹ̀rẹ̀. وأن الساعة آتية لا ريب فيها. wọ́n tún wá ń fi agbára rẹ̀ yìí hàn wá pé summa innakum ba'da dhalika lamayituna ẹ̀ tún wá padà wá kú. summa innakum yawmal qiyamati tub'athun. ẹ bá kú tán tún wá jí yín tó bá dijọ́ gbèǹde al-qiyamah. Allahu Akbar. Rahmatullah. إنكم لميتون. إنكم من سورة البقرة إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم. اعبدوا ربكم ẹ̀sìn Ọlọ́run ọba yín. الذي خلقكم. ọba tó dá yín. والذين من قبلكم. ọ̀nà ló dá àwọn tó ṣáájú yín. لعلكم تتقون. bóyá látara bẹ́ẹ̀ ẹ páyà rẹ̀. الذي جعل لكم الأرض فراشا. ọba tó ṣe ilẹ̀ fún yín. والسماء بناء. ó ṣe ilẹ̀ fún yín oyún àyà nìkan yìí. àmọ́ àpàrà débi àyà nìyẹn. ما شاء الله. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. كيف تكفرون بالله báwo láti máa wá ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run tó dá yín. òkú ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ nǹkan kan jàmẹ́dù lásán ni. fa ahayakum ọwọ́ ayé yín ó fi ẹ̀mí sí yín lára látara àwọn ìpele tó ti dá yín wọ̀nyí. thumma yumitukum yóò tún wá pa yín. thumma yuhyikum yóò tún wá jí yín dìde. thumma ilayhi turja'un. ọ̀dọ̀ ẹ̀ náà lẹ́ padà sí. thumma innakum yawmal qiyamati tub'athuna tọ́lá jíjọ́ gbẹdẹ al-qiyamah á gbé yín dìde. ó yá dìde kúmù gbogbo kálukó dìde nínú sàárè rẹ̀ ni. sàárè ni fatira kan lẹ́yìn. fatira kan lẹ́yìn. kò tán sí bí ẹni tó dá wa tí ó pa wa ó sì mọ̀ pé kò tán sínú ayé yìí. ọba tó dá wa sílé ayé kó ti mọ̀ pé kò tán sínú ilé ayé yìí. ó sì ń fi yé wa pé kò tán. ó sì fi yé wa pé kò tán. àwa náà sì rí i pé kò tán. àwa náà sì rí i pé kò tán. rí i pé tí wọ́n bá tán lójú rẹ̀ ṣáà làwọn èèyàn ń kú. ojú rẹ̀ làwọn èèyàn ó ṣe máa kú. ẹ bí wọ́n léèrè bí wọ́n náà bíra rẹ̀ léèrè pé àwọn tó ń kú yìí kí ló ń pa wọn níbo ni wọ́n ń lọ. fẹsà ibi ìnára awwalina àwọn tí wọ́n ń kú tí wọ́n ń lọ ni nínú àwọn tó ti ń lọ tí kálukú ń lọ tí wọ́n kàn ń wọ̀ síbẹ̀ sìn. minal quruni lana basair nínú àwọn generation ni tí wọ́n ń lọ lana basair ìwòye ń bẹ fún wa.
رأيت لما رأيت مواردا للموت ليس لها مصادر mo rí i pé ọ̀nà kan nìyí táwọn èèyàn ṣà ń kú wọ́n ṣà ń wọbẹ̀ ní pín kò tá bá ti wọbẹ̀ ilẹ̀kùn ó tì mọ́ wọn náà ní pa wọn ẹ̀ tún níbi tí wọ́n ń gbà jáde mọ́. ورأيت قومي نحوه يمشي الأصاغر ولا كبير. ara àwọn èèyàn ni yóò kú yóò sì lọ àtọmọdé yóò kú yóò wọbẹ̀ ní pín àtàgbàlagbà àgbàlagbà náà ó kú yóò wọbẹ̀ ní pín. لا يرجع المهدي إلي àwọn tó ti lọ ní لا يرجعون إلي wọn padà wá. ولا من الباقين غائر. ẹni tí yóò sì ṣẹ́kù tí yóò tí ì lọ òun náà ti mọ̀ pé ńjọ́ kan lòun ó lọ. أيقنت أني على محالة حيث صار القوم صائر. wọ́n ti wá fi hàn lámàdájú wípé حيث صار القوم حيث صار القوم ní táwọn dà ní. حيث صار القوم ibi tí wọ́n lọ ní. كرامكم الله كرامكم الله. أيقنت أني لا محالة حيث صار القوم صائر. àná wọ́n padà dá tí wọ́n dà ní. Allahu Akbar. ibi tí wọ́n lọ ní ojú ọ̀nà tí wọ́n gbà ní ibi tí wọ́n lọ ní àwa náà padà lọ ọbẹ̀. nígbà tí wọ́n ti mọ̀ bá ní pé ó padà kálukú ni ó padà kú níjọ́ tí wọ́n bá ti bíyàn wọ́n ti gbàwé bíbí ipò òun wá ìjọ náà ìwé ikú ti dọ̀ràn yẹn lé lórí. àwáyé má kú kan kò sí. bó o bá so gbẹ́kúdè mọ́ra rẹ̀. bó o bá so gbẹ́kúdè mọ́ra. tó bá ya yóò súra rẹ̀ yóò tún sú àwọn èèyàn tí àwọn èèyàn tó wà lọ́dọ̀ wọn yẹn pé ó di kí wọ́n máa gbé bọ́ta láàárọ̀ kó máa yárùn. ó ti yẹ kó lọ wọ́n máa gbé torí òun náà kò tiẹ̀ ti ní bá nǹkan kan mu mọ́ nínú jíìlù rẹ̀ nínú jíìlù míì tó 100 ọdún náà ni. 100 ọdún náà ni. pàápín ọdún èèyàn nù ni. pàápín ọdún èèyàn náà nìyẹn. tó bá wá lé. tó bá lé. 100. ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni. tó bá dín. ما يؤمر من مؤمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير. ikú ni. ثم إنكم لتبعثون a padà wá tún gbé yín dìde. nígbà tá a bá kú tán. yawmal qiyamati tub'athun. gbogbo ẹni tó ti kú. gbogbo àwọn tí wọ́n ti kú pátá. tí wọ́n wà nínú sàárè. yanni ńjọ́ tọ́lọ́run tó dá wa tí ó fi nutfatan alaqatan abadi alaqatan ni ani fakasawna al-'idhama lahama egun tí ó kọ́kọ́ jáde egun ẹ̀yìn ni. Allahu Akbar. òun ni ó fi ká síbẹ̀ báyìí. egun ẹ̀yìn ni ó kọ́kọ́ jáde nínú gbogbo egun ara. ntọ́ á ní ẹran ni yóò bẹ̀rẹ̀ sí yóò wá gùn yóò wá dàbí kó nírù. yóò gùn bí ìgbà tó ṣe pé ó ní ìrù. bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ti nírù ni bí àbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà ni. bó ti nírù ni ìrù ni ó máa súnkì bó bá ṣe ń tóbi. àyàtọ̀ ńjọ́ tá ń bẹ ní alaqatan pẹ̀lú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìyàtọ̀ ní rírí rẹ̀ kò yàtọ̀ síra wọn. àmì orí wà ń bẹ àmì ojú wà ń bẹ ni. àkọ́kọ́ nǹkan tá a kọ́kọ́ wá dá fakasawna al-'idhama lahman thumma ansha'nahu khalqan fatabarakallahu ahsanul khaliqin. egun ẹ̀yìn ni la kọ́kọ́
dá. egun ẹ̀yìn la kọ́kọ́ dá. èyí tó jẹ́ ẹran tó kú bẹ́ẹ̀ yóò máa wá sún kí bọ́bá ti ń apá bá ti ń yọ tẹ́sẹ̀ bá ti ń yọ tọ́ba ti ń tóbi sí i. lára egun ẹ̀yìn ni náà ni faqarati ni bó ti wá wà fún gbogbo hayawanu zawatil faqarati. àwọn ẹranko tí wọ́n ní ọ̀pá ẹ̀yìn ni kódà àtẹ̀yí tó nírú nu wọn wọ́n bá nírú irú rẹ̀ ẹran ló yà gùn lọ yóò ní ibi tí egun dé tó dúró. egun ni lọ́dọ̀ èèyàn náà ni wọ́n ń pè ní ajizo zanab. ajizo zanab ni òun ni bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ti gbé wa dìde padà wípé lágbájá ọmọ lágbájá ó yá dìde. ìwọ́n tó rò wípé kìíní ohun tó lágbára tó dá ọ tó ṣe kásíwátù ìzọ́mẹ̀ lahman ó lágbára láti tún pèsè ipe lágbájá ọmọ lágbájá kó dìde látàrí egun ajísò zanabi ni bí ilẹ̀ bá jẹ gbogbo ẹ̀ kò ní jẹ yún ni. Allahu Akbar. ibẹ̀ láti dìde padà ibẹ̀ ni ó ti gbé wa dìde padà pé summa innakum yawma izin summa innakum yawma al-qiyamati tub'athun. àgbẹ̀yìn dìde ń jọ gbẹ̀ndẹ̀ al-qiyama bẹ́ẹ̀. ọlọ́run wa tó wà lọ lára súrà yìí agbára rẹ̀ tó fi ń hàn ipe bẹ́ẹ̀ yẹn ti rí nù ní ibi tẹ́ padà sí mẹ̀sírù inú ni. Allahu Akbar. ẹni tó bá ti kú náà bá ti gbé jù sínú sàárè pam yóò bò ní. tí sàárè ní bá ti gbà á tán yóò wà ń bẹ yóò jẹrà bí yóò bára rẹ̀ ò bá jẹrà kìí ṣe gbogbo òkúta ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. Allahu Akbar. kìí ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. kìí ṣe gbogbo òkú tí ara rẹ̀ ò jẹrà ló ń jẹ́ wòlíì. yàtọ̀ nípa wá jẹ́ wòlíì ni lára rẹ̀ ò fi jẹrà rárá tẹ́sítọ̀ lẹ̀ yìí dìtámìnì kí ó má jẹ nǹkan kan kí ẹ̀pẹ́ ní má jẹ nǹkan tó bá wà nú ẹ̀ tó bá gbé sínú. Hayaakumullah. tó bá sì jẹ́ tó bá bọ́ sínú lẹ́mí ó dìpẹ́ lọ irú ilẹ̀ wo ni wọ́n sin sí tí wọ́n bá wo tẹ́sítọ̀ lẹ́nì kò ní ilẹ̀ tí èyí jẹ nǹkan kì í àwọn yẹ̀pẹ̀ míì wà bẹ́ẹ̀ tí ò ní jẹ́ tó yá sí pé àwọn kẹ́míkàsì kan ti bọ́ sínú yẹ̀pẹ̀ nì tí ò ní jẹ nǹkan kan tí ò ní nǹkan tó bá wà nínú rẹ̀ kò ní jẹ. àwọn ilẹ̀ kan bẹ tẹ́ ẹ bá sì yàn síbẹ̀ èèyàn tẹ́ ẹ bá sì ń bẹ̀ kò ní jẹrà kò tọ́ka sí pé ilẹ̀ ò jẹ́ yẹn àbí kò jẹrà pé kì í pé wòlíì ni. kò tọ́ka sí báyìí. kò tọ́ka sí báyìí. ilẹ̀ tí wọ́n sin sí ló dìtámínì rẹ̀. ilẹ̀ tí wọ́n ti sin. wòlíì mi sì lè wà ilẹ̀ ó jẹ gbogbo ara ẹ̀ yóò tún jẹ́ tegun-tegun èyí ò yọ kúrò nù. Akramakumullah. ẹ̀sìn lè sin wòlíì míì tá a rí dáadáa pé wòlíì ni wọ́n á wá sí ń gbẹ̀ wá sí tán a sì jẹrà pátápátá tegun-tegun kò tọ́ka sí pé kì í ṣe wòlíì. ẹ̀mí tí ó jáde lára òun ni jawharu ara yìí kọ́ ni òun kọ́ ni pàtàkì ntọ́ pàtàkì lára òun lẹ̀mí. ntọ́ pàtàkì lára òun ni ẹ̀mí. tẹ́mi bá ti jáde lára. ibẹ̀ ilẹ̀ tá a bá sin èèyàn sí bílẹ̀ bá jẹ onítọ̀hún tó jẹ ara ni yóò ṣe ajizu zanabi rẹ̀ kù síbẹ̀ tíbẹ̀ fi ń jẹ́ ààyè ibi tó sùn tẹ́mi tára rẹ̀ sùn ara pẹ̀lẹ́mi sì ni yóò jíjọ máa ṣiṣẹ́ papọ̀ ni ara àtẹ̀mí wọ́n jíjọ ń ṣe papọ̀ torí inú ilé tó gbénu ni ara ni létí ẹ̀mí gbé. ara ni létí ẹ̀mí gbé. Imam Ghazali tó ní
kíni kò lè ní wá ní ra àwọn onímọ̀ yìí tán ẹ bá ń sọ fáwọn ọmọ ìyá mi mú mi ní àwọn onímọ̀ yìí tán tí wọ́n bá bá òkú mi ńlẹ̀ bí wọ́n ti bá yìí. Torí ńgbà tí ó kú ó ní kí wọ́n lọ ra aṣọ ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣe pé lọ bí kó lọ ra nǹkan wá. Imam Ghazali rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣe pé lọ ra nǹkan wá. Nígbà tí yẹn jáde ó kọ gbogbo rìn ó sì gbé kalẹ̀ ó sì wẹra rẹ̀. Allahu Akbar. Gbogbo oníwọ̀nyí ó kọ́ fúnra rẹ̀ ó sì wẹra rẹ̀. Lọ́fi ní kó lè fún wa ní ìra àwọn onímọ̀ yìí tán àwọn tí wọ́n bá dé nísìnyí tí wọ́n bókú. Èpè tí wọ́n rí mi ní òkú ni wọ́n bá ká ó ní tí wọ́n wá ń sunkún wàrà zà ó ní hazana tí wọ́n wá ń ṣe rìsáwù hazana lẹ́ni tí ń banújẹ́. أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا لست ذاك ورا ميت لكم أتظنون بأني ميتكم ميتكم أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا أبي ظن مفعول ملوني واكل أتظنون بأني ميتكم لست ذاك الميت والله أنا لست ذاك الميت والله أنا òkú tí wọ́n ń rò mí ní òkú أتظنون بأني لست ذاك الميت والله أنا ó fọlọ́ ń búra òun ṣòkú mọ́. Òun kì í ṣòkú. أنا في الصور وهذا جسدي. Ara lélẹ́yìí ara òun bẹ fọ́tò ara lélẹ́yìí. كان بيتي وقميصي زمانا ẹ̀mí tí ó wà nú ara ní ń jẹ́ aṣọ fún ẹ̀mí náà. Kana bayti ó sì ń jẹ́ ilé fún ẹ̀mí náà. وقميصي زمانا fún àsìkò tí mo lò ní fáyé àwọn àsìkò tí mo lò. Allahu Akbar. أنا كنز وحجابي طلسم. pẹ́pẹ́ ọ̀rọ̀ kan lòun ni talisamu ni hijabu òun ni gàgá tó di òun tí ò jẹ́ kó ń rí bi. من تراب كان لي فيه أنا. hijabu ni ẹ ní yẹ̀pẹ̀ tá a ti dá min turabin kana li fiha turabu ni náà ló kó wàhálà báwọn ní gbogbo fìtínà tó ń bá kiri láyé. Allahu Akbar. أنا در قد هواه صدف. alúlù lòun tí àpòpò ti kó sínú tó tọ́jú rẹ̀ sínú. كنت محصونا فعفت لمهانا. mahsunan atọ́jú ẹ̀ abo astọ́ rẹ̀ síbẹ̀ ni. فعفت لمهانا. ọ̀ wá ń bẹ̀rù kí ni fìtínà àdánwò tí ó padà bá wọn. أنا عصفور وهذا قفازي. ẹyẹ olóńgó lòun tí wọ́n jù sínú kéèjì. ẹ̀mí nínà ni ẹyẹ olóńgó tó wí ni tí wọ́n jù sínú kéèjì. وهذا قفص تريت منه وبقى مورتانا تريت منه وبقى مورتانا. ẹ̀mí ni ó ti fò jáde kúrò nínú kéèjì ni òun ti lọ tiẹ̀ ó kú kéèjì ńlẹ̀ fún yín kéèjì lára ní tẹ́ǹrí ẹ̀mí ti lọ lórí ẹ̀mí náà ni òun náà ni bí ẹyẹ náà ni òun náà ni bùnsí iná pè ipe ẹyẹ ni ipe habatat ilayka minal mahallil arfai ورقى ذات تعزز وتمنع وصلت على كل إليك فربما كرهت فراقك وهي ذات تفجع. habatat ilayka
ẹyẹ olóńgó ni tó sọ̀kalẹ̀ sí ọ lára من المحل الأرفع láti ààyè tó ga lọ́hùn nínú alamul arwahi ló ti wá ó sì bà ó sí ẹ lára pé torí pé ńjọ tí wàá nufiqa fi wa nafakhna fihi min ruhina Karamakumullah. alamul arwah láti mú nafkhuni láti fi sí nígbà tá à ń dá ẹ̀dá ìpele tá a kọjá. إذا سويته ونفخت فيه من روحي nígbà ń bá parí dídá rẹ̀ tí mo pè búbú rẹ̀ tí mo ṣe dọ́gbadọ́gba bí mo ti fẹ́ tí mo ya fọ́tò rẹ̀ bójú. ونفخت فيه من روحي mo wá fẹ́ mi sí i lára. فقعوا له ساجدين Karamakumullah. ẹ̀mí وقوزة تعزز وتمنع ìjọ tí ó dé zazu ta azuzin wa tamannu'in tipa náà ló fi sọ̀kalẹ̀ síbẹ̀. tipa lẹ̀mí fi sọ̀kalẹ̀ sínú ara. وصلت على كرين إليك وربما wa tamannu'in tí nǹkan kan bá ṣe ojo ni ẹ̀yẹ́ ni ẹ̀mí ni ojo ni bẹ́ẹ̀ nìkan bá gbọ́ gbáwò lójijì ń bí ibà ní sègbà kálukú ní ìmú ẹlòmíì tí yóò sì dákú lẹ́sẹ̀kẹsẹ̀ dídákú tó dákú ni bọ́lọ́mùbá tó fẹ́ jẹ́ kó máa bẹ láyé yóò ṣẹ̀ṣẹ̀ tún wá tají yóò bá sì ní ìbẹ̀rẹ̀ ẹlòmíì ń wọ̀ nù ó ń lọ nù mọ́tò àksidẹ́ǹtì tí mọ́tò bá ní nǹkan kan ò ní í ṣe ẹnìkan kan bẹ̀ ẹlòmíì ń bẹ̀ òun sì kú torí pé ẹ̀mí rẹ̀ ojo. zazo ta azuzi ń wá tamannu'in tọ́ba ti rí nǹkan kan yóò gbọ̀n ni yóò sa ni fó ó tún lè padà wá kó tún wá bá a sí lára padà àmọ́ tẹ́mi bá ti jáde lára ni òun pẹ̀lú ara àsopọ̀ ń bẹ lára wọn àsopọ̀ tó ń bẹ lára wọn nìyẹn ni wallahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha fayumsiku alladhi qada alayha al-mawt wa yursilu al-ukhra ila ajalin musamma. inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. àpèjúwe tí ń bẹ lára ikú àti iyè àti oorun. àpèjúwe tí ń bẹ lára ara wa àtẹ̀mí náà ni àpèjúwe ikú àti oorun. ẹ̀mí nì a máa ṣeré jáde. ẹ̀mí a máa ṣeré jáde nínú ara. a ṣeré jáde. a ṣeré jáde a lọ. a bẹ̀rẹ̀ sí kiri. a bẹ̀rẹ̀ sí kiri. tó bá kiri ni. nígbà tó bá kiri lọ. látara kiri ni àlá tí wọ́n máa lá. látara pé ẹ̀mí wa máa ń kiri nígbà tá a bá sùn ní àlá tá a máa ń lá. ẹ̀mí ó jáde kúrò lára. ẹ̀mí á jáde kúrò nínú ara. ìwọ sùn. ìwọ sùn. òun ti jáde. òun ti jáde. yóò wá káàkiri yóò máa ṣeré kiri yóò máa lọ yóò máa dábàá yóò tún wá rúurú àtúnbà padà síbẹ̀ yóò wá irunra padà ó lò tají. ọlọ́run ló sọ yìí pé Allah yatawaffal anfusa hina mawtiha. ọlọ́run ní gba ẹ̀mí. ọlọ́run ní gbẹ̀mí. nígbà tó bá kú. ìgbà tó bá kú. والتي لم تمت في منامها. òun náà ní kó ró sókè. èyí tí ò tí ì kú tó ń bẹ lójú oorun ẹ̀. fayumsiku الذي qada alayha al-maut. èyí tá a ti rí pé eléyìí kú ni yomsikuhu yóò gba aró sọ̀hún ni kò ní jẹ́ ó padà. wa yursilu al-ukhra. yóò wá dá kejì padà ní. musamma. èyí tó sùn ní a dá padà ila ajalin musamma títí dásìkò kan. inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. ọ̀nà ẹni bókú bá ti kú ẹ̀mí ni ò ní lọ kò ní lọ yóò wà nítòsí kò lè wọbẹ̀ mọ́ ni.
yóò máa rí gbogbo nǹkan tó ń ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ara ni. Ládìsì kan tí Aisha gbà wá ike njọ́ kan Ànábì ń bẹ òun pẹ̀lú Ànábì ń bẹ Ànábì wa gbé orílẹ̀ òun nìkan ẹgbà tó gbórílẹ̀ òun nìkan òun wá ń wò ó òun bá rí àwọn irùngbọ̀n rẹ̀ níbi inú irùngbọ̀n ó ti ń ṣe funfun lọ́wọ́ àpè àgbà ti dé náà kọ́ yìí. Allahu Akbar. Bàgbà bá sì ti ń dé ikú súnmọ́ náà nìyí. Allahu Akbar. Òun wá ń wò òun wá ń ronú pé Ànábì ó lọ yóò fi gbogbo àlùmọ̀ rẹ̀ kalẹ̀ nìyí. Omi ojú wa ń ṣe omi ojú wa lérò bómi ojú ti tán sí Ànábì lára ni sallallahu alaihi wasallam. Ànábì wa ni kí ló ń ṣe lọ́ba sọ wípé n tó ń rí rè Ànábì ni kí ló mà tó tún burú jù nù kú tó mà tó burú jù kú lọ. Wọ́n ní bẹ́ẹ̀ mi bá ti jáde tí wọ́n gbé ní bá ti kú tó kú táwọn ọmọ Ànábì ni èyí nǹkan ló burú jù pé ńgbà tẹ́mi ó bá jáde lára yóò dọgbẹ́ sí ara. Ìjáde ẹ̀mí ni ibi tó bá gbà jáde yóò wá dá ọgbẹ́ sí ara nì ààyè tó gbà jáde nì torí ìjáde ń tipátipá ni. Wasalati ala kurhin ilẹ̀ ìjábá bàmá kárẹ̀ àti bẹ̀rẹ̀ kọ́kọ́ ìyàzá tó tàfà jọ ẹ̀. Ajá àgbà ń tipátipá ni pàtì kó jáde kúrò ń bẹ̀. Níbi tó ti wá jáde nì yóò wá jẹ́ egbò ni Ànábì wa ni sallallahu alaihi wasallam. tí wọ́n bá fẹ́ gbé tí wọ́n fẹ́ bọ́ṣọ lára rẹ̀ àwọn kúkú máa bí tí kò ní gbọ́ yóò máa wí pé dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi bíbọ́ aṣọ nítorí pé ojú egbò tí ẹ̀mí gbàjáde nú ẹ̀ kò tí ì ṣe ó ń kàn ẹni tó wọn ò sì mọ̀ òun kàn máa bọ́ aṣọ ni. Ó ní tó bá yá tó bá tún wá fẹ́ wẹ̀ yóò tún kígbe ipe yága sílì ìwọ tó fẹ́ wẹ̀ ń yìí má jẹ́ kó mi ní gbóná jù má sì jẹ́ ó tutù jù ń tìtorí ọgbẹ́ ojú ara ẹ̀ èpè yóò tún kígbe bẹ́ẹ̀ wọ́n bá bu omi sí lára bómi ní ìwọ tó sì fẹ́ ìwọ ò mọ báwo ni. Tọ́ba tó wá ṣe bẹ́ẹ̀ ẹni fẹ́ wẹ̀ òun kàn ń wẹ̀ tiẹ̀ lọ ni. Tọ́ba tó wá bẹ̀rẹ̀ sí ṣe káfàní tó wẹ̀ tán tó fẹ́ máa ṣe káfàní rẹ̀ yóò tún rí pé ìwọ tó ń ṣe káfàní òun yìí dákun sí ojú òun má ti bo ojú kó òun rí àwọn ọmọ òun àtàwọn ìyàwó òun àtẹbí òun lárí gbẹ̀yìn ẹni tó ń ṣe káfà ní àwọn kankan tó ń faṣọ wé kò rí ó kàn ń wé lọ́ntì ẹ̀ ní. wọ́n fi wé bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún wá fẹ́ gbé ó ní kọ́rọ̀ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n ra ṣeun jẹ́ẹ́jẹ́ kí wọ́n má yóò ké bẹ́ẹ̀ ọba tó kúrò báni kí wọ́n bá gbé dénú sàárè torí gbogbo kálukú tó ń tẹ̀lé ní òrì gbogbo kálukú tó ń tẹ̀lé tó mọ̀ láyé náà ni ó mọ̀ yóò máa wà bẹ́ẹ̀ tó bá wá tí wọ́n bá gbé sínú sàárè yóò máa tún wá yóò tún máa kígbe bẹ́ẹ̀ ẹ̀mí ni òun yóò wà
nbẹ ara sì ni àwọn ń ṣe ní omi so nǹkan tó ń kan ara ni ẹ̀mí ní ń gbọgbẹ́ pẹ̀lú rẹ̀ kò lè padà síbẹ̀ mọ́ ni. ẹ̀mí ń gbọgbẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí à ń ṣe sí ara àmọ́ kò lè padà síbẹ̀ mọ́ ni. ọ̀n tábà wá gbé sínú sàárè tán tí wọ́n bo iyẹ̀pẹ̀ sí yóò máa tí wọ́n bá fẹ́ padà ni lágbájá ò ń lọ ni. lágbájá ò ń lọ. làkàṣègbè ìwọ náà tún padà ni. làkàṣègbè ìwọ náà tún fẹ́ padà. dóòlà ìwọ náà tún lọ. dóòlà ìwọ náà tún lọ. yóò máa ṣe bẹ́ẹ̀ ẹ́ ìwọ tó lérò yìí pé bóyá òkú ò rí ẹ̀yìn. ìwọ tó lérò pé bóyá òkú ò rí ẹ̀yìn. ó ń rí ẹ̀yìn dáadáa. ó ń rí ẹ̀yìn dáadáa. fàyà kàrájà lè má yí tòmí náà dárí náà bìlá. tí wọ́n bá gbé jáde ńlé tí wọ́n gbé jáde tí wọ́n fẹ́ gbé jáde máa gbé lọ tẹ́. billahi ya jamaati. yọ máa gbé wọ́n gbẹ̀yìn jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ń gbé òun lọ yìí yọ máa kígbe bẹ́ẹ̀ ni. la ta'jilu bi. ẹ má kẹ́ òun lójú máa sáré máa gbé òun lọ. ẹ̀yin ó sì máa rí pé ẹ tètè. ẹ tètè gbé lọ. ọwọ́ máa sọ pé ẹ má kàn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rọra ṣe sùúrù ẹ ní sùúrù díẹ̀díẹ̀ pẹ̀lú. hatta huwa di adari. títí tó wọn fi dágbére fún inú ilé tó ń gbé ni àti àwọn fámìlì òun. wà á kiri báyìí wà máa ní. àtàwọn tó súnmọ́ òun àtowó òun. thumma yunadi billahi ya jamaati. yọ̀dọ̀ alẹ́yìn jama. tarakitu murati almilatan. òun fi ìyàwó òun kalẹ̀ ní opó. fa alaykum alla tuzuha. ẹ má fìyà jẹ. wa awladi yutamaa. òun sì fa àwọn ọmọ ẹlẹ bẹ́ẹ̀ ní ọmọ nísìnyí tó wọn ní bàbá mọ́. fa alaykum alla tuzuhum. ọ̀dọ̀ wọn yẹn ẹ má fìyà jẹ wọn ẹ má ní wọn lára o. fa innal yawma torí lé akhruju min dari. òun jáde kúrò nù lé ní òun ò tún padà síbẹ̀ mọ́. wala arji'u ilayhim abada. òun ò padà wá bá wọn mọ́. wa iza wudi'a bil janazati. tí wọ́n bá gbé yaqulu. gan fẹ́ kírun sí i lára. billahi ya jamaati. yóò tún máa gbé ajamaati ẹ̀yin jama. la ta'jilu bi. ẹ má kàn òun lójú. hatta asma sawta ali wa awladi. tó wọ́n máa fi gbọ́ ohùn àwọn ọmọ òun àtọ̀hún àwọn ìyàwó àtàwọn aráalé òun. wa akribai. fa innal yawma ufarikuhum ila yawmil qiyamah. torí pé lẹ́ni òun yà wọ́n pátápátá lọ ọjọ́ gbèdé alkiyama nù. fa iza humila ala aljanazati. tí wọ́n bá gbé e sórí pósí. wa khattu biha thalatha khatawati. tí wọ́n bá ti gbé e tí gbogbo kálukú ti gbé wọ́n gbé séjìká wọ́n gbé e lọ tí wọ́n bá gbé ẹsẹ̀ mẹ́ta. yunadi. yóò tún pariwo bẹ́ẹ̀. bisawti yasma'u kullu shay'in illa thaqalayn. gbogbo nǹkan ni ó gbọ́ illa thaqalayn àfàwọn àlùjànnú àtẹ̀yàn. wa taqulu ruhu billahi ya ahibai. ẹ̀mí ni wọ́n máa sọ pé ahibai gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ń. wa ya ikhwani. gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà òun. wa ya auladi. ẹ̀yin ọmọ òun. la taghurrannakumu dunya kama garratni. ẹ má jẹ́ kí ayé yìí tàn yín jẹ gẹ́gẹ́ bó ti tàn òun títí tó fi bá òun débi tó ń dé. Allahu akbar. wala yal'abanna bikumu zamanu kama la'iba bi. ìgbà bó ṣe play òun títí di bó ṣe play òun débi tó ń dé yìí ẹ má jẹ́ ó play ẹ̀yin báni. ẹ wòye pẹ̀lú òun. fa inni khalaftu ma jama'tu liwarasati. gbogbo tó ń ṣe tó gbogbo wàhálà ńlá yìí òun ti dàálẹ̀ nísìnyí fẹ́yìn tẹ́fẹ́ jogún. walam yahmilu min khati'ati shay'a. gbogbo ẹ̀ṣẹ̀ tó ń fi kó jọ ọ̀nà èrú àtọ̀nà bú tó ń fi kó jọ nì àwọn oníbàwọn gbé ẹ̀ṣẹ̀ nì. òun lòun ò wá gbé. àwọn sì ni wọ́n wá jogún. wàhálà dunya yuhasibuni Allahu ta'ala. ọlọ́run ó ṣèṣirò òun pẹ̀lú gbogbo tó ń kó jọ nì. wa antum tatamatta'una biha. ẹ̀yin lẹ́sìn fẹ́ máa gbádùn rẹ̀. thumma la tad'una li. ẹ̀ tó wá ní ṣàdúrà fóun. La ilallah. ẹni tó ní kò ṣàdúrà fókù. ẹni tó ní kò sí àdúrà fókù. ẹ má ṣàdúrà fún. ẹ ṣàfihàn jù sínú sáwà á lé sálí ìnsáni illa ma sa'a. Assalamualaikum. àwọn máa ná wọn ní ṣàdúrà fóun.
وإذا صلوا على الجنازة yaba ti wá kírun sókù náà la. ورجع بعض أهله وأصدقائه من المصلى táwọn ọ̀rẹ́ àtìyàwó àti kìnìún táwọn padà wọn ní báwọn dé tẹ́. يقول بالله yóò يا máa wá wípé إخواني ẹ̀yin ọmọ ìyá mi. إني كنت أعلم أن الميت ينسى في ọmọ الأحياء yìí pé òkú wọn yìí pẹ́ gbàgbé rẹ̀ láàrin àwọn alàyè yìí pẹ́ gbàgbé òkú. ولكن àmọ́ o. لا تنسوني بهذه السرعة ẹ má kánjú gbàgbé òun kì í ṣe kẹ wá sáré kánjú kẹtì ya gbàgbé náà nù ní pé òun. قبل أن تدفنوني ṣáájú kó tó di pé wọ́n sin òun sínú sàárè. حتى تنظروا إلى مكاني. ẹ débẹ̀ tí ẹ wo ibi tóun fẹ́ fi lélẹ̀. Allahu akbar. الله أكبر. لا إله إلا الله. ẹ wo ààyè tóun fẹ́ wọ̀ ní ẹ wò. ويا إخواني ẹ ọmọ ìyá mi. إني كنت أعلم أن وجه الميت أبرد من الزمهرير في قلوب الأحياء. lọ́dọ̀ àwọn alààyè òkú tó kù ní ojú rẹ̀ yóò tutù lójú wọn lásìkò ìgbà tó kù ní tí wọ́n máa wò pé ó dàbí ìgbà tó sùn. ولكن لا ترجعوا بهذه السرعة. ẹ bá a sáré kánjú padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń kánjú padà tẹ́ fẹ́ padà yìí. فإذا وضعوه عند قبره tá a bá gbé e sínú sàárè. يقول بالله يا جماعتي ẹ̀yin jàmá. ويا إخواني ẹ̀yin ọmọ ìyá mi. أدعوكم ولا تدعونني. òun pè yín ẹ̀yin ò gbọ́ pé ẹ̀yin ò sì pè ń. Allahu akbar. فإذا وضعوه في لحده tá a bá gbé e sínú láàdì rẹ̀. يقول بالله يا وارثي a máa wá wípé yá wá rí sí ẹ̀yin tẹ́ fẹ́ jogún. ما جمعت مالا كثيرا من الدنيا ما إلا جمعت مالا. تركته لكم gbogbo tó ń kójọ ni òun ò kójọ bí kì í ṣe pé gbogbo òun wá dàálẹ̀ fún yín. فتذكروني بكثرة خيركم. ẹ̀rí ire tẹ́ máa ṣe látara rẹ̀ náà ni kẹ́ máa fi rántí òun ní gbogbo ìgbà. وقد علمتكم القرآن mo kọ́ yín lálùkùránì mo rán yín kílé kéwú mo rán yín níwèé mo kọ́ yín lẹ́kọ̀ọ́. والأدب mo fún yín láwọn ẹ̀kọ́. فلا تنسوني من دعائكم. ẹ má gbàgbé ohun bí àdúrà ìntànàbí wí fún Aisha nù. Tí Ànábì wí fún Aisha nìyẹn. pé hàlà ìṣesí tó le jù àfọ̀záù tó dá ẹ̀rù bá ní jù wípé èèyàn kan kú nǹkan tó wà lẹ́yìn ikú ni gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ ẹ Gbogbo ohun tó ń bẹ lẹ́yìn ikú ó ju kú lọ, èèyàn kan kúkọ́ lásán. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jáde wàhálà tó wà ń bẹ pọ̀ púpọ̀. wọ́n bá ti jáde tán ibi tó jáde gbogbo ètò tí wọ́n máa ṣe àwọn ọmọ kankan a bá lọ gbé sínú yìnyín yẹ kàn ń fìyà jẹ ni tọ́rẹ́ mi ni ò ní lọ. Ẹ̀mí rẹ̀ ò ní lọ. sábà da ẹ̀pẹ̀ bó tán náà láti fi sọ pé ẹ dúró ń bẹ̀ zakiru mautakum fa innahum al-yawma yus'alun ẹ rán wọn létí nǹkan tí wọ́n gbá ayé wọn ṣe níbẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ torí ó ń gbọ́ ẹ wá rán létí. gbígbọ́ ní jọ́ká nẹ́bí dé nígbà tí wọ́n jà ogun Badar gbogbo àwọn òkú mùsùlùmí wọ́n kó wọn àwọn tí kèfèrí wọ́n kó wọn ànábì dé báyìí ànábì ní yá Shayba yá Utba ìwọ Shayba ìwọ Utba atazkuruna hal wajadtum ma wa'adakum rabbukum haqqan ṣe ń tọ́lọ́run ṣàdéhùn rẹ̀ tó sọ fún mi tí mò ń wí fún yín ni ẹ bá abẹ́ ẹ bá. Allahu akbar. làwọn mùsùlùmí tó tẹ̀lé àná ìbáni atukallimuna an-nasa qad jifu. Allahu akbar. àwọn òkú bété tí wà ànábì tó ń bá sọ̀rọ̀ ànábì ni wọ́n á gbọ́ ju ẹ̀yin tẹ́ ń gbọ́ lọ. Allahu akbar. tẹ́ẹ̀kan mọ́kù yín tẹ́ẹ̀kan jù sínú sàárè tẹ́ yẹ́yìn padà sọ kankan wí kankan fún ṣàdúrà fún ẹgbẹ́ àwọn bá gbé sínú sàárè tán ni
ní Ìmáàmù Sayuti fi sọ yìí pé al-qabru ba'da al-mawti lil-insani huwa tariqun lil-maqarri thani fihi yakunu al-faslu an imani likay لتعرجوا إلى الجنان tawalla an-nasu ba'da ad-dafani táwọn yẹn bá ti yẹ̀yìn padà tán pé wọ́n bo òkú mọ́lẹ̀. ردت إليه روحه للبدن. á dá ẹ̀mí rẹ̀ padà sí i lára. Allahu Akbar. pé kó yá tajú àwọn màláíkà waja'ahu al-munkar والنكير àbá وصفوا ما بين الورى شهير. méjì ni ó gbajúmọ̀ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn pé Munkaru àti Nakiru ń bẹ. فنهرا tókù bá ti kú ni wọ́n wà bá táwọn yẹn bá ti yẹ́yìn padà. wọ̀nyẹn ní haranihi wọ́n máa jágbe mọ́ wọ́n sì dá a jókòó wọ́n dá a gúnlẹ̀. يكود يسأل wọ́n bá dá a gúnlẹ̀ tán yas'alani wọ́n máa wá bí láwọn béèrè. عن ربه ودينه شيبا. man rabbuka. Allahu Akbar. ta lọ́lọ́run pẹ̀lú gbé ni wọ́n jà á mọ́ ẹnìkan kan ò ní gbọ́ àwọn èèyàn ò ní gbọ́ ẹni gbogbo nǹkan tó bá wà nítòsí ibẹ̀ ò ní gbọ́ àyàfà àwọn ẹranko àwọn ẹran. Allahu Akbar. wọ́n máa bi man rabbuka tọ́ba ti ní ntò mọ̀ lọ́lọ́run tó ń pè tọ́ba pé o kàn ń rí la ilaha illallah kò dọ́kàn rẹ̀ ọ̀tọ̀ ni ìlàhù rẹ̀ òun ni ó fèsì ń jóná pé ìlàhù rẹ̀ tí wọ́n bá nà ní odùrọ̀ báyìí gbáà yóò wọlé bíi 70,000 zira. Allahu Akbar. bíi 70,000 feet sílẹ̀. àwọn kan mú bí èékánná gàgà báyìí ni wọ́n tún fi kọ́ irun rẹ̀ orí rẹ̀ wọ́n tún wọ́ ọ wá sókè wá. man rabbuka táwa tún yí kékeré kan ni wọ́n á tún gbá ní mi gbá ilẹ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. man nabiyyuka ودينه ma dinuka ìrẹ́ ẹ̀sìn olóńsìn àtàlà nẹ́bí rẹ̀. ونبيه لكي يجيبا. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. yukarraru su'alu lil-anami. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa pààrà lójoojúmọ́. فيما رواه في 7 أيام. lójijì ọjọ́ méje bẹ́ẹ̀. Allahu Akbar. yóò sun méje nù sàárè bẹ́ẹ̀ ni ìbéèrè ni. وقيل وقيل بل يفتن سبعا مؤمنون. mùmíní nìkan tiẹ̀ lọ́jọ́ méje ni. وأربعين ذو النفاق يفتنون. tó bá yẹ pé mùnáfìkì ni 40 ọjọ́ ni wọ́n fi fìtínà rẹ̀. Allahu Akbar. ló fi já sí pé ọjọ́ méje ni tó ń ka ó máa jẹ́jọ́ kẹjọ. bó ti wáyé tó sunrun méje tẹ sọ súnà fún tẹ pẹran fún níjọ́ kẹjọ. ibi tó bọ́ sí nìyẹn ibi tí ó mọ̀ ni. ẹ wá yọba ṣèjọ́ méje ẹ mọ̀ bá ìmánì rẹ̀ torí talẹ̀ ń rí. ẹ mọ̀nú ọlọ́run nìkan ṣe ló mọ̀nú òun ló mọ̀ bí ìmánì ti rí nínú. láìpẹ́ mùmínì ní ìjọ́ méje ni. so ẹ ṣàdúà fún ẹ ṣe sàárà fún ní ìjọ́ kẹjọ lẹ́yìn ìgbà tó sunrun méje nì. gẹ́gẹ́ bí àdìsí tó sọ pé al-mawta kal-gharik. ينتظر دعوة تلحقه من ابنه وأقربائه فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها. ẹ ṣàdúrà lódìdí ijọ́ méje ni ẹ máa ṣàdúrà ló bá dijọ́ kẹjọ ẹ ṣe sàárà ẹ jẹ́ ká dùà pọ̀ fún àwọn ẹgbẹ́ kò sádùà ẹ ṣáà ti ju àwọn èèyàn ò ní wọ́n ti di kèfèrí. ترى القرآن لو سألك يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله
dàbí àwọn kan tọ́lọ́run ti bínú sí. kọ̀díyà iṣu mi náà lè àfihàn. àwọn ẹ̀yẹn wọ́n ti gbàgbé pé kò sọ́run kankan mọ́. kàmá yẹ ìsàlẹ̀ kó fọ́ọ̀rù mi ní àṣàbẹ̀lẹ̀ kóbó. òkú rẹ̀ sínú sàárè tí ó ti jákàn kúrò ń bẹ̀ bí ó ṣàdúrà kan tí ó bá mọ́. akramakumullah. ahsanallahu alaykum. so arba'ina yawman 40 ọjọ́ ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún mùnáfìkì. wọ́n máa lọ wọ́n máa bọ̀ ní wọ́n máa jẹ níyà. ìyanu sáré eyín ni o tí débi tọ̀hún. àwọn ìbéèrè ni ìwọ náà wò láyé. káwa náà farabalẹ̀ wò láyé. bó bá ń lọ ìlú kan. tó o bá lọ sí ìlú kan. ó gba físà rẹ̀. ó gba físà ìlú náà. tó o bá wá débẹ̀ rí tó yẹ pa kọ́kọ́ dídébẹ̀ rẹ ni. ó bá ṣe pé àkọ́kọ́ tó kọ́kọ́ délùú náà nìyẹn. tó o bá na físà sí immigration. tó o bá na físà sí immigration pé mo fẹ́ wọ̀lú yín. port of entry tó fẹ́ gbà wọlé. tó fẹ́ gbà wọlé. lọ́dọ̀ immigration. lọ́dọ̀ immigration. tó bá gba passport rẹ. tó bá ti gba passport rẹ. yóò wá dẹ dúró yóò bẹ̀rẹ̀ sí bi ẹ́ láwọn ìbéèrè. yóò wá dẹ dúró yóò bẹ̀rẹ̀ sí bi ẹ́ láwọn ìbéèrè. yóò máa bi ẹ́ láwọn ìbéèrè ni ọjọ́ mélòó ló fẹ́ lò. ọjọ́ mélòó ló fẹ́ lò. ó sì ti fíìlì fọ́ọ̀mù kó tó gba físà tẹ́tẹ́lẹ̀ pé iye ọjọ́ báyìí ló fẹ́ lò ń bẹ̀. àwọn ìbéèrè kan yóò wá bí ọ́ tó ti fíìlì sínú fọ́ọ̀mù ìwọ ti gbàgbé ó lè ti gbàgbé ṣé o bá jó o tọ́. pé ọ̀dà ta ló níbi tí o fẹ́ pé irú UK irú Amẹ́ríkà ò lè lọ láì jásí pé ẹnìkan nínú ilé tó ń wà nínú ilé tó ti gbà tó ti níwèé tó ti dọmọ ìlú ni ó dúró fún ọ wípé lágbájá báyìí mo pè yí pé kó wá. báwo lẹ ṣe jẹ́ síra yín ó sọ bẹ́ẹ̀ tí ìjọ jẹ́ síra yín tí wọ́n bá ti fíìlì nǹkan kí nǹkan tó ti parọ́ lóòótọ́ ó parọ́ ni ó jẹ físà rẹ̀ jẹ tọ́ba tí wọ́n á dẹnu bodè tí wọ́n á ti bẹ̀rẹ̀ sí bí ọ́ láwọn béèrè ó lè kọ́kọ́ fura sí ọ̀nà kọ́kọ́ gbé ẹsẹ̀ gbẹ kan passport ni ò ní tẹ̀ lọ́wọ́ mọ́ ó kàn ní mọ ibi tí passport ti rìn pọ́n ó ti dé ọ̀dọ̀ ẹnìkan ẹ̀yìn ó kàn yọ níbì kan báyìí ìbáni ó porúkọ wá ń bí báwo ló ti rí visa rẹ báwo ni yóò abẹ́rẹ́ sí bí ọ́ láwọn béèrè àbí bẹ́ẹ̀ kọ́ wájú immigration tó wá ní nígbà tó ti passport rẹ sínú machine kọ̀ǹpútà ní tó ti ṣe báyìí gbogbo information rẹ ó ti hàn wájú rẹ nínú kọ̀ǹpútà rẹ ẹni tó sì fíìlì kó tó wọ̀lú kó tó gba visa gbogbo rẹ ṣe wá wájú tiẹ̀ yóò máa bí ọ léèrè wípé báyìí tàbá pé kí lorúkọ ẹni tó pè ọ wá borúkọ ni ọba ti tálì tó bẹ̀rẹ̀ ìgbà náà ó lè máa wò pé sọmọ ẹgbẹ́ mo lè dá ọ padà láti bí. Allahu Akbar. èyí ní jẹ́ òwòlú àbí ẹlòmíì wọn á gbé lọ quarantine àbí ẹlòmíì wọn á subject rẹ̀ sí thorough searching oríṣiríṣi ni wọ́n lè fi ṣe ní bòde ni. èyí ò tí ì mọ kí ló ń lọ bá nínú ilé nínú ìlú èyí ò kò kan gbogbo ẹ̀ kábàjẹ́ ìyá gbọ́dọ̀ ọtí wàá wọlé náà wọ́n ní o wá wọlé o sì wọlé irú iṣẹ́ wo ló ṣe tó máa fi jẹun tọ́lọ́pàá bá gbá ọ mú pẹ̀lú pé màdàrú kankankan ó bẹ̀rẹ̀ ìyà ìyún lọ́tọ̀ àbí kí wọ́n ṣàfárà rẹ̀ kí wọ́n dá a padà kí wọ́n lé jáde kí wọ́n sọ pé eléyìí kò lẹ́tọ̀ àti wọ̀lú ìmẹ́lọ́dún mẹ́wàá kí wọ́n cancel visa rẹ̀ ayé nù ni. صوت القيامة القبر بعد الموت للإنسان هو الطريق للمقر الثاني ojú ọ̀nà tó fẹ́ entry rẹ port of entry rẹ náà ni sàárè ni tó fẹ́ fi já síbi tí ọ máa wá lọ tọ́wọ́ ajá di pé yuftanu sábà amúminú níbẹ̀
oríṣiríṣi ìbéèrè ni wọ́n máa bí ọ́ nítorí gba ẹ máa ń rọ̀ búkà mọ́ kò tí ì kánṣẹ́ tó fọwọ́ ara rẹ ṣe. tó bá páàsì ń bí eyín ni wọ́n á wá fi sí pé oníṣẹ́ rí lélẹ́yìí àmọ́ kó tó àsìkò tálkì àmọ́ ó dé kó máa bẹ ní VIP. أول منازل الآخرة أول منازل فإن نجا العبد فيه فما بعده أيسر. tẹ́yàn bá ti nà já ń bí eyín ni tó ti là ń bẹ̀ tó paasi ń bẹ̀ fama ba'dahu aysar èyí tó kù lẹ́yìn yóò máa rọrùn díẹ̀díẹ̀ ni ó ti paasi wọ́n sọ pé eléyìí oníṣẹ́ rẹ̀ ni mùmínì ni wọ́n wá ní ẹ̀fẹ́ lẹ́yìn sí VIP. VIP lodge ẹ̀fẹ̀ lè sí quarantine àrùn kan àwọn àrùn kéékèèké kan ṣe wà lára ẹ má yẹ lè gbélé yìí lọ ẹ̀fẹ̀ lè sí quarantine àá fi èyún ní sí quarantine ẹlòmíì wà á pé eléyìí ẹ fi sí awaiting. Wọ́n á ní ẹlòmíì wọ́n á ní ẹfi ṣe litos class third class ni ẹlòmíì súùtì ẹ ṣáàjì ẹ kó ṣe wà ń bẹ kó ń wà ń bẹ náà títí. So bẹ́ẹ̀ ni darajatu èmi wà ní eléyìí wọ̀lú ẹgbẹ́ lẹ́wọ̀n àti ń retí ẹ̀ tipẹ́tipẹ́ àti ń wà wọ́n ń wà ní. So ẹgbẹ́ lọ ẹ lọ tì í mẹ́nu lé ẹ lọ tì í mẹ́lé bẹ́ẹ̀ yẹn báyé ti rí ni náà bẹ́ẹ̀ náà ni àpẹẹrẹ ní táyé ni àpẹẹrẹ bálkì àmọ́ ó ti rí nù ni pé a lè dọ́gba bá a ti dọ́gba láyé bẹ́ẹ̀ náà la lè dọ́gba lálkì àmọ́ àmọ́ kì í ṣe pé nítorí pé ojú wa ní dúkìá láyé o ti ní ojú èèyàn gíga láyé èyí ò ní ọ̀hájú èyí pé ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láì ẹ̀yìn òní iṣẹ́ tó ṣe àti ẹ̀sìn tí kálukú sìn òun ni ó fún ní darajatu ni walikullin darajatun mimma amilu kálukú ni ó ní daraja ni ó ní ipò látara nǹkan tó ṣe. صحابة يرون اتهاما له استهبابا sẹ́ńjẹ ìtààmù ká fáwọn èèyàn ló ń jẹ àwọn sàábẹ́ rí i wípé استهبابا ọ̀dà bẹ́ẹ̀ لطول تلك سبعة أيام lọ́jọ́ méje ni. مؤونة لذلك المقام. kọ́ máa jẹ́ràn lọ́wọ́ fún òkú ni láàyè tó bọ́ sí kí wọ́n ṣàdúrà fún kí wọ́n ṣe oúnjẹ kí wọ́n ha sà kí wọ́n mú nǹkan tútù mímu nǹkan jíjẹ bí ọsàn èso ọsàn mímu nǹkan tútù nǹkan jíjẹ ẹni tí wọ́n fi po itọ́ ẹnu àti òyì wọn lẹ́nu tí wọ́n mì bí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò sì máa ní lápá lára nígbà tó yẹ pé láyé béèyàn bá ṣe sàárà ìwọ náà tó ṣe sàárà ara rẹ ó yà pé ó ṣe ń tí inú rẹ ó dùn pé ó ṣe ń tí Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti ṣe lórúkọ rẹ torí orúkọ rẹ kò ní kúrò ń bi ojú orí rẹ nì ibẹ̀ ni ájú zanabi wà ájú zanabi ni náà ni wọ́n fi gbé kálukú dìde pé kú mú ọyẹ dìde so ibi tẹ́mi rẹ̀ wà tá a tọ́jú ẹ̀mí rẹ̀ sí ni ẹ̀mí ni ó padà ó wà VIP ni ó wà ní suutu ni ó wà ní lọ́njì ni ó wà ní waiting ni ó wà ní quarantine ni ó wà ní ìṣirò ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìṣirò ni ó ní jaza in khayran fa khayr wa in sharran fa shar wá ti ṣe dáadáa náà ni dáadáa ní ọba bó bá sì ti ṣe nǹkan yòókù náà ni ó máa bá
ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون سبحان الله وبحمده سبحان